sọ bẹ́ẹ̀ tó wá ní òun náà ní nǹkan tó ń fẹ́ sọ fún mi ó wá ní táìmù ìgbà yẹn pé dádì ni ó ṣiṣẹ́ fún un pé ó ní wọ́n ní kó wọ́n tọ́ ìtọ̀ ìdájí kó wọ́n lọ ra ẹran kìlí ẹran mẹ́rin wípé kó wọ́n fi ìtọ̀ ìdájí tó ń bá tọ̀ kó wọ́n fi sè é wípé tó ń bá fi sè é kó wọ́n wá dín kó wọ́n dín wípé tó ń bá ti dín kó wọ́n wá ti wá gbé wá padà kó wọ́n bá fi ṣiṣẹ́ sí i pé mi nìkan mo gbọ́dọ̀ jẹ ẹran yẹn ipò sì ṣe bẹ́ẹ̀ náà mo ní sẹ́mi nìkan mo wá jẹ ó ní táìmù ìgbà yẹn ni wọ́n ṣe ìnáwó kan ní táìmù ìgbà yẹn pé ọlọ́yin nìkan lẹ jẹ́. bẹ́ẹ̀ ni ó lè nìkan mo gbọ́dọ̀ jẹ́ mo ní sẹ́ kí wọ́n ní kíní yẹn sí ó ní mo sọ fún un. ẹ kiri ẹran mẹ́rin. bẹ́ẹ̀ ni sà. pé kó ń wo fi ìtọ̀ ọ̀dájí sọ́ọ̀rì ẹ má sọ̀rọ̀ sí mi lẹ́nu sáàkì mẹ́wàá àti kọjá mẹ́wàá àti kọjá mi pé kó ń wo fi ìtọ̀ ọ̀dájí ṣe kó wọ́n wá dín fún yín kẹ́ ẹ jẹ́ ó sì lóun ti ṣe ẹ̀dẹ̀ náà ti jẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. mo ní ìwà àti dádì ẹjọ máa ń papọ̀ ẹjọ sí family plan pé dàsínú ìgbé dádì gan ti ń. ìyẹn pásítọ̀ dàsínú ìgbé dádì gan ti ń. ṣé church kan náà lẹ́jọ́ lọ. mo landmark lèmi ń lọ dàsínú ìgbé pásítọ̀ ti ń bọ́ sùn ó ní irọ́ kìnìkan o mo sì ní talent kan pé mo máa ń lálà tí n bá lálà báyìí bí ẹ̀mẹ́ta mo ti lálà pé pásítọ̀ ń bá ìyàwó mi sùn mo máa ń wò pé so lè possible sà so nígbà wá di bíi Friday ọdún tó lọ ẹ̀ náà sà mo wà ń lé àwọn ọmọ mi ò lọ school gbogbo àjọ wà níbi Friday ọ̀dáná ráìsì ọ̀rọ̀ ajé àti gbogbo ẹ̀ last ball mi ó wá bọ́ta ó lóun fẹ́ wẹ̀ ìyẹn ìyàwó mi ó ti sọ ọmọ yà ó wá bọ́ta sí ìta ọmọ last ball mi wá tẹ̀lé ibi tẹ́mi ti ń wo ta ti wà nílé tẹ́mi àti àwọn ọmọ mi jọ ti ń wo fíìmù inú ilé mo sáà ń gbọ́ ariwo ọmọ yẹn ń ta wípé kí ló mọ́ ọmọ tí ń ké báyìí nígbà tí ń dé ta ọmọ yẹn nìkan mo bá ìbáyàwó mi máa ó ti fi ọmọ yẹn síta kò sẹ́ni ẹ̀bọ̀dì ń ta ilé tọkọjú wa mo sì kò sí yàn bẹ́ẹ̀ ni ọmọ yẹn ni mo sì mọ̀ pé ọjọ́ wọn náà ni mo ń jẹ́ sí mo wá kálẹ̀kùn kókókókókókó ó tó bíi 10 minutes tàbí 15 minutes tí mo wà lẹ́nu ọ̀nà pásítọ̀ tí mo sì lẹ́kùn tí wọ́n ti lẹ́kùn mọ́ rí à ń pe ẹnìkan níyà kàlídì tó náà jọ ń gbé ìyá yẹn wá jẹ obìnrin wá jáde bó ṣe rí báyìí ó rí pé mi ni ó ní ìmọ̀pẹ́ yìí ni pé oníṣòwò dáadé ni ó ní wọ́n wà nílé bí mo ṣe wá kálẹ̀kùn yẹn láti wọ́n á tánù mo ní èmi ni bàbá dúpẹ́ àmọ́ ní àwọn bọ̀ tí mo fi dúró ní ẹnu ọ̀nà náà ó tó bí ìṣẹ́jú 5 kí mo tó ṣílẹ̀kùn ẹ tó yẹ pé tí máa wá wọn lọ lé báyìí wọ́n máa ń ó kò yé mi ẹ má sọ ní story ẹ má jà ṣe ní di òfà fún wa ṣe suspect pé ìyàwó yín àti pásítọ̀ yìí ní nǹkan papọ̀ ni. bẹ́ẹ̀ ni sà bí mo sì bí wọn nínú inú ilé. ẹ gbà pé pásítọ̀ ti ń báyàwó yín ní nǹkan papọ̀. bẹ́ẹ̀ ni sà. nọ́mbà ìyẹn bẹ́ẹ̀ yẹn elékìrí ẹran mẹ́rin kọ́. ẹ ṣe sà so mo lálàá náà ni mo rí i pé mo bá ìyàwó mi sọ̀rọ̀ lójú oorun pé má bínú pé ìdí mo ṣe sí ọ ní táìmù àyẹ̀ nípa pé mo ń fẹ́ obìnrin fẹ́ bí pé ọ sáà pé àgbà tó tèmi àti ẹ̀ fẹ́ra mi ṣe ẹ tí ó kébékébé tí máa ń yan àlè pé ìwọ lọ fa o ìyẹn lójú ìran tí mo ṣe bá sọ̀rọ̀ nìyẹn o so bí mo ṣe wá bá sọ̀rọ̀ oṣoobi yẹn tán òun náà wá ń bá mi sọ̀rọ̀ bọ̀ mi mọ tí ń bá mi sọ lójú oorun bí mo ṣe lajú nìyẹn mo wá jí mo wá pè bóyá bíi ijọ́ kẹta síbẹ̀ mo wá pè wọ́n á ní ìyá lágbẹ́já mo dẹ̀ lálàá o pé àlá tí mo lá mo rí pé mo ń explain pọ̀ nígbà tí mo ṣe fún táìmù yẹn pé mo ń bí ọ pé kọ́ má bínú pé gẹ́ẹ̀tì mò ń pa ọ̀fọ̀ pé mo fẹ́ pé òótọ́ ni mo fẹ́ pé wọ́n ló sì fà á pé tí wọ́n náà ṣe. àlàyé bóòlù ẹrẹ́ kiri ẹ̀rọ ti dé ẹ sọ́ra yín. so lọ́wọ́ nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ tọ́ wá ní òun náà ní nǹkan tó ń fẹ́ sọ fún mi ọ wá ní táìmù ìgbà yẹn pé dádì ni ó ṣiṣẹ́ fún un pé ó ní wọ́n ní kó wọ́n tọ́ ìtọ̀ ìdájí kó wọ́n lọ ra ẹran kìlí ẹran mẹ́rin wípé kó wọ́n fi ìtọ̀ ìdájí tó ń bá tọ̀ kó wọ́n fi sè é wípé tó ń bá fi sè é kó wọ́n wá dín kó wọ́n dín wípé tó ń bá ti dín kó wọ́n wá ti wá gbé wá padà kó wọ́n bá fi ṣiṣẹ́ sí i pé mi nìkan mo gbọ́dọ̀ jẹ ẹran yẹn ipò sì ṣe bẹ́ẹ̀ náà mo ní sẹ́mi nìkan mo wá jẹ ó ní táìmù ìgbà yẹn ni wọ́n ṣe ìnáwó kan ní táìmù ìgbà yẹn pé. ọlọ́yin nìkan lẹ jẹ́. bẹ́ẹ̀ ni ó lé mi nìkan mo gbọ́dọ̀ jẹ mo ní sẹ́ kí wọ́n ní kíní yẹn sí ó ní mo sọ fún un. ẹ kiri ẹran mẹ́rin. bẹ́ẹ̀ ni sà. pé kó ń wo fi ìtọ̀ ọ̀dájí sọ́ọ̀rì ẹ má sọ̀rọ̀ sí mi lẹ́nu sáàkì mẹ́wàá àti kọjá mi pé kó wọ́n fi tọ̀ ọ̀dájí ṣe kó wọ́n wá dín fún yín kẹ́ ẹ jẹ́ ó sì lóun ti ṣe ẹ̀dẹ̀ náà ti jẹ́ ó wá tó gbà wo tó lóun ti tẹ́ ẹ ti jẹ́ kó tó sọ fún yín yẹn. láti last year ni o di ọdún ìlọ ẹsẹ. ó ti rò pọ̀ mára yín. ó ti rò pọ̀ mára yín. lẹ́yìn àríbí báyìí kí ló mọ ọmọ wípé ó sì àríbá ni wọ́n làwọn èèyàn sọ fún mi ń ta. bó kí wọ́n á ní iṣẹ́ tí ni wọ́n lára yẹn ó ṣe. kò yé mi o mo bí lè mo níṣẹ́ kí wọ́n sọ pé yóò ṣe lára mi. it's all right madam ọkọ yín mọ tọjú àbí
ọmọ tòjọ́ ẹ má jẹjọ́ tí náà pọ̀ ọ̀dà. lókọ mi ní Bánkọ́lé Rebecca. táwọn náà wọ́n jẹ́ Bánkọ́lé. Ráfì ni ọ̀dà kan mọ́ ọmọ Rebecca. Bánkọ́lé Ráfì ó. níbi tí wọ́n ti parí ọ̀rọ̀ ní ti mo torí ọjọ́ nù. ẹ ṣeun. Number 1 ọkọ mi jẹ́ nìkan tó ń ta tẹ́tẹ́ diabetes. káṣá sọ wípé lórí diabetes lówó iṣẹ́ mi. wọ́n sọ pé lórí tẹ́tẹ́. lórí tẹ́tẹ́ lówó iṣẹ́ mi rún lé lórí. tẹ́tẹ́ yìí lọ tatatata tí mo fi ẹjọ́ rẹ̀ sùn ìránṣẹ́ Ọlọ́run yìí wípé ọ̀rọ̀ rẹ̀ ti sùn. kan rán kí ọkọ mi mú owó wọlé lálẹ́ yóò ti bìlífù pàtì lílù ara wa ti kò tó rẹ̀ yóò dé jíjáde láti. dáàdì yẹn wá dáhùn ìpè kí ni nǹkan tí mo wá bẹ́ẹ̀ ṣe mo lò tiẹ̀ ti sùn mí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ gan mọ̀ pé ń ta tẹ́tẹ́ ó di ọjọ́ kan mi mọ̀ pé ó jẹ́ onímọ̀rúwá ní owó ó di ọ̀sẹ̀ kan ẹni 16,000 naira ó wá lọ ó wá jáde ó wá dé mọ̀rúwá yẹn wá wálé mọ̀rúwá yẹn ṣe wálé wọn ní ọkọ yín kọ́ madam mú ni wọ́n tí ì wọlé sẹ́tún ṣiṣẹ́ lé ní Sunday ni wọ́n ní láwọn fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe dé ń jọ yẹn ọmọrúwá ti dé láti 7 ọkọ mi bọ̀ ní tó 11 ní àtọkọ mi wọ́n bọ̀ ní tó 11 wọ́n dáhùn ìpè kí ni nǹkan tí dáàdì yín máa ń mú tàbí mo ní bí ẹ ṣe máa ń pẹ́ délé kọ̀ọ̀kan ni bí ó ṣe wá ń dé báyìí. kí lẹ́yìn ṣe pẹ̀lú wọn tí wọ́n fi mọ̀ pé tó lọ. ọdẹ ni mo fẹ́ bó ṣe wá dé tọkọ mi dé ní nǹkan bíi tó lẹ́wọ̀n yóò wà tọ́nù nígbà tó ti rí onímọ̀rúwá ọmọ wa ní onímọ̀rúwá kó lè mú pé yóò tún sá lọmọ yín lọ́wọ́ tẹ́ni rí onímọ̀rúwá ṣe wá rí bí wọ́n ṣe ọwá ní di next day kóun tó sọ anything kí n kọ́kọ́ bó ń pè dáàdì yìí ìgbẹ́lẹ́ ọ̀jọ̀ wà ní wọ́n ń gbé kí n kọ́kọ́ bó ń pè dáàdì yìí mo ní kí ló dé kó wo mọ́rúwá fún kí ni ti dáàdì pẹ̀lú níta lọ́wọ́ dáàdì mo wá pè dáàdì lórí fún ẹjọ́ yọjú sí mi nísàlẹ̀ dáàdì yẹn wá dáhùn ìpè kí ló dé yàdúpẹ́ mo ní ẹjọ́ nítorí Ọlọ́run mo lálejò sálẹ̀ bẹ́ẹ̀ ṣàṣedé ó sálàyé ó ní ẹ̀yìn dáàdì òun mọ́ pàdé ṣe ayé ń ṣe yín bíbọ̀ àwọn tẹ̀ dáhùn ìpè táyé bá ń ṣèyàn níjọ́ tí wéyè bá ti mọ̀ pé wéyè ń ṣe ìjọ́ náà lára rẹ̀ yá kí ni tó ṣẹlẹ̀ ìwọ ni kò tiẹ̀ yé wọ̀ mọ́ wípé ó ti sú ọ orí òkè ní wọ́ lọ látàárọ̀ ìwọ orí nǹkan kan tó ṣe ọ̀wọ̀ ṣẹ́kẹ́lẹ́ kan. ẹ̀yin náà dẹ́fẹ̀ẹ́ save time lẹ́ẹ̀kan. ó ní mọ́rúwá yẹn dá aṣa pé òun ṣàmà gba owó lọ ní alẹ́ ọjọ́ yẹn dáàdì then travel níjọ́ Monday ọ̀rọ̀ yẹn jẹ́jọ́ Sunday dáàdì yẹn wọ́n náà wí pé kí wọ́n la fẹ́ ṣe nígbà wọn tú àkọ́kọ́ mi wọ́n bá 1,010 naira tó mú bọ́ ní kabi tó lẹ́hùn láti ìdájí aago 6 tó ti jáde bí dáàdì yẹn ṣe wá náà wí pé ọmọrúwá kán bò ń bẹ kó mọ gbé mọrúwá lọ tóun bá ń ṣiṣẹ́ òun ọ̀dà owó padà wọ́n wá ṣàyàrí pé òun náà máa san owó lọ́la pé ó mọ̀ pé òun náà dìlì fà bí ọkọ mi sáré dáhùn ìpè kò sí nǹkan tó ń fẹ́ ṣe dáàdì ní láti kó owó tí wọ́n fẹ́ fi wọ mọ́tò ìjọ kejì sílẹ̀ pé kán gba 1,000 naira owó ọkọ mi kò ó jẹ́ 3,000 naira nínú 16,000 tí wọ́n jẹ́ onímọ̀rúwá dáàdì yìí kó lé lálẹ́ ọjọ́ yìí wọ́n fly ara wọn níjọ́ kejì pé táwọn bá ti dé kó onímọ̀rúwá yẹn wá bá àwọn ipá àwọn máa ṣe bí dáàdì yìí ṣáàṣe wá sọ dáàdì mi onímọ̀rúwá yẹn ṣe wà náà dáàdì yẹn wá pé ìyá Dúpẹ́ so ti rí ara àdúrà tí àgbà ní chọ́ọ̀chì lé ni pé kò tó apẹ̀rẹ̀ àgbàna tí wọ́n gbé káwájú ọkọ rẹ̀ tẹ́ni kọ́ mọ̀ ṣiṣẹ́ sórí pọ́sẹ̀sì rẹ̀ ní alẹ́ ìbà ìmúni Ọlọ́run tiẹ̀ ṣe Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ lóòótọ́ wọ́n jẹ́ pé wà àwa méjèèjì tún bínú wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa wọn ṣe. ṣé ló fa àtẹlẹ́ràn ni. ẹ máa gbọ́n ó wá jíjọ́ kejì tí dájú yìí wá travel tí onímọ̀rúwá náà dé níjọ́ kejì wá gbé mọ̀rúwá wọn náà wípé láyé Dúpẹ́ ṣé bá ṣe máa bá lọ nílé tẹ́tẹ́ tó ń ta kò jẹ́ kó ní nǹkan lára kò jẹ́ kí ló ní ó yàtọ̀ tẹ́tẹ́ yẹn ṣe à ń jẹ pé kíní sí ìkíyà ìdílé wa wípé tẹ́tẹ́ yẹn gan láti àárọ̀ ọjọ́ tí mo ti fẹ́ tẹ́tẹ́ yẹn ti wà nínú ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. nígbà tí mo wá tí dáàdi wa ti travel dé mo wá béèrè pé dáàdi kí ni mo lè ṣe dáàdi yẹn wá náà wípé tí màá jáde sọ́ra ra wọn kàn máa wò mí ni wípé ọkọ mi ń jáde kò lákòjọ bí dáàdi yẹn ṣe wá ní tí má lè ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí wípé kí n ra ẹran wípé ìtọ̀ tí mo bá ọkọ tàn kí n fi bù kí n dẹ̀ fún wípé bí ìgbẹ́ ṣe ń rùn sí ènìyàn pé yóò rùn sí. tẹ́tẹ́ yẹn máa rùn sí. bó máa rùn sí tí kò ní ta mọ́ kò dẹ̀ jù báyìí lọ mo ẹran yẹn 300 gan ni mo rà ní òjè kò dẹ̀ ṣe 4 ni wọ́n gbé sí bí mo dẹ̀ ṣe bọ̀ tán mo lọ gbé fún dáàdì yẹn wọ́n bá mi báyọ̀ praise báyọ̀ dẹ̀ ṣàyẹ̀ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kan sí ó ṣàlè kí n gbà
wọ́n ní kí n mú jẹ́ ń bẹ̀ ó ti jẹ́ tọ̀dọ̀ mi ìgbà tí mò ń gbé bọ̀ kí a lọ mú kí a lọ gbé dání kí a lọ ṣe mo ní ẹran ni mo gbé dání wọ́n ní bó a lọ ṣeré wọ́n jẹ́ gbàlọ́ mi àwọn náà jẹ́ yòó ní alẹ́ ọjọ́ yìí àfi bó ṣe di n tí mò ń sọ yìí December 2020 ẹni ọ̀rọ̀ ìyá rẹ̀ ò sí ní mọ̀dẹ̀ ń pe pẹ́rẹ́ǹtì ẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́gbọ́n ìwé pé nǹkan báyìí ni ọkọ mi tó ń ṣe wípé ogun tẹ́tẹ́ yóò ṣe ti wá sú mi báyìí débi wípé tó bá fi lè mọ̀ pé ó ń jáde tí yọmọ tàn kan. it's alright bàbá ẹ súnmọ́ wájú ṣé lóòótọ́ ni ẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn. lóòótọ́ ni ṣùgbọ́n mi kọ́ mo ṣe fún wọn ìgbà tí obìnrin tó wá sunkún bá mi lórí ọ̀rọ̀ pé ọkọ òun ta tẹ́tẹ́ tó jẹ́ pé èmi gangan lóòótọ́ àìmọye bí ni mo ti bá ṣe dúró lọ́dọ̀ onímàrúwá nígbà tí ò bá sanwó àìmọye àwọn tí ń fún lówó ojúmọ́ ni mo ti bá ṣe dúró nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dáhùn apára bí ni màá ti sanwó yẹn màá wá ní kán mọ̀ sọ fún un pé mo ti san so tí ó bá fún wọn lówó yẹn padà kán bá mi gbà á pé àánú wọn máa ń ṣe mí ẹjọ́ tẹ́tẹ́ yẹn tí wọ́n ń rò káàkiri ni mo ṣe wọnú ìdílé wọn ní táìmù tó lé ìyàwó ẹ̀ lọ tí mo ṣe dá sí pé kí ló dé ó dẹ̀ ṣàlàyé mo lókè nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìránṣẹ́ Ọlọ́run ni mí ìwọ náà ìránṣẹ́ Ọlọ́run ni ó ṣe bí wọ́n ti ta òróró lé ọ lórí ẹ kúkú máa fi ẹjọ́ yín sùn mí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí n dẹ̀ máa bá yín sọ̀rọ̀ kí n máa gbà yín níyànjú pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ aláìgbàgbọ́ làwọn tẹ̀ ń lọ ro ẹjọ́ yín fún wọn ó tún máa dákún ìdílé yín ni so táìmù tẹ́lẹ̀ wá tó ṣàlàyé ọ̀rọ̀ tẹ́tẹ́ pé ó tiẹ̀ ti sóhun kan nìkan tó sunkún wá sọ́dọ̀ mi mo lókè mo ní mi mọ in tí wọ́n ń lò sí tẹ́tẹ́ ṣùgbọ́n màá bọ́ ọ ṣèwádìí ẹ̀ mo ní tí ọba ṣe tó ọba wá nǹkan ṣe sí lóòótọ́ ẹ sá ṣèwádìí. mo wá lọ sọ́dọ̀ sísítà mi tó jẹ́ wòlíì mo wá bi wọ́n léèrè pé ẹ dákun tí èèyàn bá ń ta tẹ́tẹ́ kí ni nǹkan tí wọ́n lè ṣe tí tẹ́tẹ́ yẹn ó fi yọ ní ẹ̀mí ẹ̀ tí ó fi rùn sí ìyá yẹn ni pé kí n lọ mú ń tọ̀ wá kó mo wá kàn ṣe kí ni mo ní kì í ṣe mú lè gbowó lọ́wọ́ ẹ̀ pé àbúrò mi nínú Kristi ni pé ká sọ ìdí ẹ̀ fún mi kí n sọ fún wọn kán lọ sí onísọjí lèmi mo máa ń travel káàkiri ìlú ni mi ìdẹ̀ráyè wọ́n sá sọ wọ́n ní kí n sọ pé ìyàwó ẹ̀ tàbí ìyá ẹ̀ kí n ní pé kí wọ́n lọ ra ẹran náà mọ̀ pé ìtọ̀ tí wọ́n bá tọ̀ nídàjí kí wọ́n fi bọ ẹran yẹn kí wọ́n ka Psalm 18:42 àti 43 sí kí wọ́n wá ṣàdúrà sí pé bí ìtọ̀ ṣe máa ń rùn sí ẹni tó bá tọ̀ kí tẹ́tẹ́ yẹn ó rùn sí kọ́mọ lè dédìí ẹ̀ mọ́ pé so pé kí wọ́n jọ jẹ́ kọ́mọ dàbí ìgbà pé wọ́n fún un ní poison jẹ mo dẹ̀ ní mo ti gbọ́ mo dẹ̀ pé ìyàwó ẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún un nǹkan báyìí ní ẹni kẹ́ ẹ ṣe o ó lóun ti gbọ́ mu. nígbà tí ó ṣetán ó lóun wá gbé báyìí. nígbà tó ṣetán níwájú Ọlọ́run àti èèyàn ó gbé ẹran yẹn wá sọ́dọ̀ mi bó ṣe pé ó ní mo ti ṣetán o mo ní gbọ́ nǹkan báyìí ni máa sọ sí pé. ẹni ẹ bá wọn sọ yẹn sí. àwọn ọmọ ṣe èmi mo sọ sí pé ọ̀rẹ́sẹ̀ ló gbà padà ní lẹ́yìn gbogbo lọ wọ́n bá ṣiṣẹ́ sí lọ́rẹ́sẹ̀ wàá dá padà fún un. It's alright. Okay. It has been established pé lódodo ńlọ rẹ̀ rán. bẹ́ẹ̀ni sà. lódodo ńlọ mú ìtọ̀ ọ̀dájú ńlọ fi ṣe é fún yín. lódodo sì ni pé ẹ̀yin ti gbé e jẹ. kí ló wá ṣẹlẹ̀ ẹ̀ sásẹ̀sẹ̀ jẹ́ kí ló dé tẹ̀ fi wá báyìí. bẹ́ẹ̀ni sà ṣe rí gbogbo tí wọ́n sọ yẹn pé ìtànírà bẹ́ẹ̀ ti ń ta kínní kan. no ó ní kí ló ṣẹlẹ̀ ó yá wá fún mi láwọ̀ ọdún mi. nítòsẹ̀lẹ̀ níta ni pé láti gbà yẹn nǹkan ò bá nǹkan lọ́wọ́ mi má débi pé gbogbo àwọn tí ń promise ní pé àfẹ́ fún mi nìkan mo dé bí omi báyìí mo ní kínní kan mo dé bí báyìí. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.